Jésù lọ wa bóyá máa sábà àwọn èèyàn wọ́n ti sọjọ́ ìbí ní Friday bẹ̀yìn nílá dáná ó yá kẹ́nìkan tó pè fún un. ní orúkọ Jésù. gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV àtúkù dédé àkókò yìí akúbí ojú ọjọ́ ti rí ní gbogbo tá a bá wà pátápátá kálé kákó ní orílẹ̀-èdè yìí Nàìjíríà ní United States United Kingdom gbogbo yín pátá mo kí yín gbogbo yín ará diaspora bákan náà mo kí yín ẹkú iṣẹ́ kú tẹ̀síwájú gbogbo wa lápapọ̀ lórúkọ Jésù àlọ́ Ọlọ́run ní fi wá sílẹ̀ àbọ̀ Ọlọ́run ní ká kú lórí ẹbí wa lórúkọ Jésù àfàyọ̀lá ọdún yìí já èwo la tún wá fún wa ìyẹn bó ṣe lọ nípa Àgbàlá Gabriel gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ohun tó bá lọ nípa Àgbàlá Gabriel a máa fi tó wa létí ayọ̀ létí wa yóò máa gbọ́ a ò ní gbọ́ ìbànújẹ́ ó ga lágàjù yìí ta tún mú wá fún wa ẹ jẹ́ ká farabalẹ̀ ká wò ó láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. bákan náà ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ jọ̀wọ́ ẹ máa bá wa share àwọn fídíò wọ̀nyí kí àwọn ènìyàn náà kí wọ́n lè máa benefit nínú gbogbo àwọn nǹkan tí àwa náà tá à ń jẹ gbádùn ẹ ṣé yóò dára fún wa lọ́pọ̀lọpọ̀ ó yá nílé agbára lókè lọ́hùn. Only Jesus TV. àwọn náà bẹ́ẹ̀ ṣàdúrà àwọn náà bẹ́ẹ̀ pè ó yá tó máa bọ̀ màmá tó máa bọ̀ àwọn náà bẹ́ẹ̀ pè ẹ wò wọ́n sì lè tòṣù wá nínú ẹgbẹ́ náà ẹ má wọn kọ káwọn kan tó má bàa ìyẹn dúró ní ìyẹn dúró ní ọmọ ẹ̀ka tó má bàa ìyá kan máa gbọ́ bẹ́ẹ̀ lọ fún ẹ lọ bẹ́ẹ̀ lọ màmá díẹ̀ ẹ má dùn síbẹ̀ yẹn ẹ lọ mama wa kan ṣe bẹ́ẹ̀ dé lénìí láti America àwọn náà sponsor oúnjẹ tòní mama wa ṣe bẹ́ẹ̀ dé wọ́n ní kí n má dárúkọ àwọn láti America wọ́n bá mi sọ̀rọ̀ ní alẹ́ Thursday so mama wa ni wọ́n America ni wọ́n ti pè wọ́n ṣe bẹ́ẹ̀ dé lénìí mo gbàdúrà mọ́mí ẹ̀ ní jábọ́ ẹ máa tẹ̀síwájú ẹ máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run orí yóò lè gbàbọ̀dọ̀ ẹ ṣẹ̀ mí hallelujah màmá wa tó ṣe bẹ́ẹ̀ dé yẹn màmá wa tó ṣe bẹ́ẹ̀ dé lẹ́nìí àwọn náà sponsor oúnjẹ tòní ó yá ẹ náwó sí màmá wa yẹn ẹ gbàdúrà fún mi. Jésù lọ wa ẹ sọ pé wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ẹni wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ sọ pé ẹ̀mí wọn máa gùn. Jésù Olúwa wa bóyá màmá ẹ pray fún lọ́jọ́ ìbí ẹ tó ṣe bẹ́ẹ̀ dé láti Amẹ́ríkà ẹ pray fún un. orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ó wo máa yín o ọjọ́ ìbí tẹ́ ẹ ṣe lónìí ẹ tó ṣe tẹ̀ mọ́ ìgbà yín ó lé o àwo yín ó lé o iléeṣẹ́ yín ò ní dàrú iléeṣẹ́ yín ò ní dòdò ẹ mọ̀ gòkè bẹ́ẹ̀ ti ṣe ń fún wa lóúnjẹ jẹ lóúnjẹ ọmọ tí yín ló fún yín lóúnjẹ oúnjẹ rere lẹ́ẹ̀mọ̀ ṣe jẹ oúnjẹ rere lẹ́ẹ̀mọ̀ jẹ ní àwa Olúwa ọmọ rántí Olúwa ọmọ rántí iléeṣẹ́ yín ò ní dòdò ẹsẹ̀ ọwọ́ ìjọba ò ní tẹ́ orúkọ Jésù gbogbo láti ṣe pọ̀ tó ẹ lè ké wọn ẹ kẹ́ wa lọ́dọ̀ Adémọ́lá ọmọ amúsàn ojú òní tí yìí gbà ojú òní tí yìí gbà kankan yóò rí bẹ́ẹ̀ yọ sí bẹ́ẹ̀. kẹ́nìkan tó ṣàdúrà fún ẹnìkan ẹ pray for lọ́jọ́ ìbí wọ́n ti sọjọ́ ìbí yẹn ní wọ́n ti ṣe ní Friday ìníla dáná ẹ̀ǹpẹ́ kí wọ́n Friday wọ́n ti sọjọ́ ìbí ní Friday bẹ́ẹ̀ ìníla dáná
ó yá kẹ́nìkan tó pray fún ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ìyá wa tó ń sọjọ́ ìbí ní orúkọ Jésù Olúwa darapọ̀ mọ́ wọn ẹ̀yin ọ̀run ẹ darapọ̀ mọ́ wọn gbọgbọgbọ lọ́wọ́ yọjọrí ẹ yọjọ tá yín lọ kò ní fòkú yín ránṣẹ́ sí ọ ẹ ti wà lókè ẹ ní wá lọ ibi ò ní ṣẹlẹ̀ sí wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ sí bàbá wa Adémọ́lá náà tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ tó fi mọ̀ wá ìfẹ́ tó wà láàrin yín Ọlọ́run ó tún jẹ́ kó tẹ̀síwájú Ọlọ́run ó tún jẹ́ kó gbòòrò sí àní jọra wa lójú bàbá wa Adémọ́lá náà wọn ò ní jọra wọn lójú àti mọ̀bẹ̀rẹ̀ ayé tiwọn náà ní mòpin ayé wọn ibi ò ní ṣẹlẹ̀ sí wọn wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ sí wọn bí ayé ti wuli ògbógun tó wọn mọ̀ lékè ní ẹ̀yin náà mọ̀ lékè ní gbọgbọgbọ lọ́wọ́ yọ jorí láàrin mọ̀rìwò ní ẹ̀gún mọ́ láàrin ẹ̀gún ní mọ̀rìwò máa ń sọ̀sọ̀ láàrin àwọn ọ̀tá àtẹ̀yìn àtàwọn bàbá wa Adémọ́lá ẹ mọ̀ ga sí i ẹ ní wálẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín àmín àmín. ẹ bá wa kọ́ happy birthday fún àwọn ìyàwó yẹn ó tán. Olúwa wa oúnjẹ Jésù Olúwa wa ọlọ́pọ̀ yọ oúnjẹ sí mọ́ ká jẹ́ síyè ká jẹ́ sálàáfíà àwọn èèyàn Ọlọ́run Jésù Olúwa wa bóyá máa sáà àwọn èèyàn ṣé wọ́n gbé power bank ní báyìí. Gbẹ̀rẹ̀ ní ṣẹ́sí lọ.